ẹ̀yin olólùfẹ́ fíìmù Kólósítì ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Kólósítì àtìmọ́jọ́ tí apá kejì fíìmù Kólósítì tó máa jáde o. Ẹ gbìyànjú láti tẹ subscribe button láti wo apá kejì fíìmù Kólósítì. Àǹfààní tẹ́ ò máa jẹ ni pé a ó máa notify yín tí fíìmù Kólósítì apá kejì tó bá jáde o, ṣùgbọ́n àwọn subscribers wa nìkan la ó máa notify o. Àwọn ló máa kọ́ rí fídíò yìí tí apá kejì fíìmù Kólósítì tó bá jáde. Ẹ gbìyànjú láti tẹ subscribe button lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gbangba TV lẹ ti ń wo fídíò yìí. Lónìí, ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Kólósítì? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà. Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangba TV lẹ ti ń wo fídíò yìí. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ẹ má jà o. Ó dìgbà kan náà.